Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mo ń fi yẹn kí gbogbo mùsùlùmí jákèjádò ayé wípé kálàáfíà Ọlọ́run, àforíjìn Ọlọ́run, ìkẹ́ Ọlọ́run, pábànbárì ìyọ́nú Ọlọ́run kó máa bá gbogbo wa gbé. Tí màlúbáríkà tèmi Ọlọ́run máa fi ṣòpin yìí táàkì láyé. Ẹ jẹ́ á yára wa ní làákàyè, ẹ jẹ́ á yára wa nímọ̀nà, ẹ jẹ́ á ṣera wa níyè, ká gbára wa níyànjú, ká bára wa sòótọ́ ọ̀rọ̀. Ẹrù tí gbogbo wa ń dì láti gbé pàdé Ọlọ́run, ẹ jẹ́ á bára wa tú for a moment. Kó má ṣe pé ẹrù òfin tí ò ṣe gbé pàdé Ọlọ́run ń bẹ nínú èyí tó ń dì àbí èyí tèmi náà ń dì. Ẹ jẹ́ á jọ tú ẹrù ara wa wò kó tó di pé wọ́n bá wa tú lálkìyámà. Èyí tá a fẹ́ sọ yìí yóò wúlò only fún mùsùlùmí láti bọ́lọ́run pàdé tó bá jẹ lógún, fún mùsùlùmí láti bọ́lọ́run rojọ́ láti ṣèṣirò tó bá kà á láyà, fún mùsùlùmí tí n tán pè nínú jahannam ìjìyà Ọlọ́run ọba tó bá tóbi lọ́kàn rẹ̀, kìí ṣe fẹ́ni tí ò ní gbàgbọ́. Ìhà wo ló yẹ kí wọ́n mùsùlùmí ọkọ sí tí wọ́n ń pè ní oògùn, pàtàkì jùlọ tí Yorùbá bá pè èdè oògùn. Oògùn kí ló yẹ kó gbàgbọ́ nípa ẹ̀ toró wé mọ́ ìgbàgbọ́. Ńlọ́fà ẹ̀sìn ò gbọ́dọ̀ má dá sí, ẹ̀sìn tó bá jẹ́sìn gidi kò gbọ́dọ̀ má gáìdì ẹni tó fẹ́ ṣẹ̀sìn lérí ọ̀rọ̀ oògùn. Kò ṣeé má ṣe lògùn, àìgbọ́dọ̀ ṣe tún wà nínú oògùn. Tẹ́tí pé ó ti lọ́mọ́ra wọn, oògùn ṣíṣe lọ́mọ ìgbàgbọ́ ọmọ ènìyàn. Ẹ rí i pé àwọn kan máa dáṣà pé ìgbàgbọ́ rẹ ni ó mú ọ lára dá, mo ṣe bí ń bẹ nínú Bíbélì bẹ́ẹ̀. Ẹ̀sìn gbọ́dọ̀ ní tó dá sí lérí ọ̀rọ̀ oògùn. Torí pé nǹkan kan la fẹ́ tì torí ẹ̀ ṣoògùn. Nínú kó jádánwò kan tá à ń wò lọ́ọ̀kan báyìí kò tí ì dé, àwa fẹ́ palẹ̀mọ́ dè. Lọ́dọ̀ Yorùbá oògùn náà máa ń perú ẹ̀, lágbáwò perú ẹ̀ lóògùn. Wọn à ní perú ẹ̀ ní dàwa. Àmédè Yorùbá tá à ń lò fún oògùn, tá a bá ní oògùn lọ́dọ̀ Yorùbá, àdánwò tí ò tí ì dé oògùn ni. Èyí tó ti dé náà oògùn ni Yorùbá máa ń lò sí. Lárúbáwá tán bá ní dàwa, in tí ń ṣe ni lágọ̀ọ́ ara, ẹ jẹ́ á ṣàtúnṣe rẹ̀. In tí ń yọni lẹ́nu, tí ń dani láàmú, ẹ jẹ́ á ṣàtúnṣe rẹ̀. Àwọn ní dàwa. Ṣé wá rí i pé ká tú wọ́ọ̀dù dàwa gbogbo bí a bá ti rí nínú èdè Lárúbáwá, bóyá Ànábì sallallahu alaihi wasallam nínú àdìsí rẹ̀ láti rí. Ká wá tú sóògùn, ṣe rí pé kò fẹ́ bára wọn. In tí Yorùbá ń pè ní oògùn ọkẹnu ju tí Lárúbáwá ń pè ní dàwa ò lọ. Àfẹ́ẹ̀rí lọ́dọ̀ Yorùbá dàwa oògùn ni. Mọ́dàrí kan lọ́dọ̀ Yorùbá oògùn ni. Àgbéró lọ́dọ̀ Yorùbá oògùn ni. Ọ̀fẹ́ oògùn ni. Àmúdó oògùn ni. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ǹjẹ́ Lárúbáwá mọ dúdú kíní yìí náà sí dàwáwù lọ́dọ̀ tiwọn? Abadan. Abadan. Àbòsí la ṣe fédè Lárúbáwá ká kọ́kọ́ translate wọ́ọ̀dù dàwà sí oògùn ní gbogbo ìgbà. Ni àwọn imbalances fi ń ṣẹlẹ̀ lágbọ́nrin yìí. Tí ó yẹ sí pé nígbà tá a bá sọ pé ìhàwó ní Islam kọ sí kíní ẹlòmíì ní àṣebá Ànábì sọ pé tàdáwà o. Ànábì ní ẹ ṣe dàwà. Yes, ṣé túmọ̀ dàwà ò ní gbogbo tí Yorùbá ń pè lóògùn? Ẹ jẹ́ á jọ gbé ìyẹ̀wò nífọ̀sí wẹ́wẹ́. Àdánwò tọ́lọ́run mú wa tá a fẹ́ kojú ẹ̀. Onígbàgbọ́ máa bi rẹ̀ léèrè pé ṣó yẹ kí n máa kojú àdánwò Ọlọ́run, pé mo fẹ́ challenge àdánwò Ọlọ́run, ta lè mí, ta ni ewé àtegbò àti gbogbo tí mo fẹ́ fi pè lóògùn láti wá dúró níwájú àdánwò Ọlọ́run pé ọ lọ níṣẹ́, torí gbogbo àìsàn tí ń ṣe wá àdánwò Ọlọ́run. Èyí tí ń bọ̀ lọ́ọ̀kan náà tá a fẹ́ palẹ̀ mọ́dé, ìhàwó ni ìgbàgbọ́ kọ sí. Ṣé kò dàbí ìgbà pé àgbọ̀ kan lọ́lọ́? Ṣé kò dàbí ìgbà pé èyí tó ti kàn wá already a ní sùúrù, à ń kanra mọ́ kádàrá? Ǹjẹ́ nǹkan kan lè ṣe wá láì nímọ̀ sí Ọlọ́run, láì ní yọ̀ǹda Ọlọ́run nínú? Ǹjẹ́ ká wá sọ pé a fẹ́ fight kíní yẹn ṣáà pẹ́rú tó lè fight decision Ọlọ́run? Ṣé ti rí pé owó mọ́gbàgbọ́ la fi gbọ́dọ̀ yànnà náà ní mùsùlùmí fi gbọ́dọ̀ mọ bí òun ó dúró sí níbi ọ̀rọ̀ oògùn ṣíṣe. Ìyẹn ní ó fà kí a pín ọ̀rọ̀ wa sí ẹ̀ka mẹ́rin. Ẹ̀ka alákọ̀ọ́kọ́ ní ìta bára wa sọ léni. Àwọn oògùn àìsàn tí ń dáni láàmú lágọ̀ọ́ ara. Orí fífọ́, ojú dúdùn, àìsàn tí ń dáni láàmú lẹ́nu, eyín,
àtàìsàn tí dani láàmú ní gbogbo àgọ́ ara yòókù náà, kódà nínú ẹ̀jẹ̀, nínú kàṣán ara, nínú egungun, gbogbo ń tán fi wá solution sí gbogbo kìíní oògùn náà ni Yorùbá ń pè dúdú ẹ̀. Àìsàn àgọ́ ara, diabetes mú yàn, èèyàn ní cancer, ọlọ́mọdé àrí, gbogbo tí bá máa yọ̀yàn lẹ́nu láyé nínú àgọ́ ara pátápátá, òun la fẹ́ mú gbọ́ lé ní ìhà wo ló yẹ kí mùsùlùmí ọkọ̀ sí. Ẹlẹ́ẹ̀kejì tá a mú gbọ́, a sì ń rọ gbogbo ẹni tó bá gbá lákọ̀ọ́kọ́ gbọ́ yòókù náà, torí gbogbo ọ̀rọ̀ tá a fẹ́ sọ ó dira wọn mú. Kò sì ní dáa ká jí ogún jù nítorí kó lè wà social media friendly. So a ṣe ní eríkèríkè, àwọn fídíò náà yóò máa jẹ́ mẹ́rin. Alákọ̀ọ́kọ́ tòní, ẹ̀kejì, ẹ̀kẹta, ẹ̀kẹrin. Ní ẹ̀bá wa alákọ̀ọ́kọ́ tí ó bá wọlé ẹ̀kẹrin kò ní gbọ́ wáyé, gbogbo ẹ̀ dira wọn mú ni o. Alákọ̀ọ́kọ́ la fẹ́ sọ̀rọ̀ nípa àwọn àìsàn àgọ́ ara, oògùn lílò sáìsàn àgọ́ ara, ìhà wo ní Islam kọ sí. Ẹlẹ́ẹ̀kejì ni oògùn lílò fún àìsàn tí kìí ṣàìsàn àgọ́ ara, àbí ó tiẹ̀ padà rìsọ́ọ̀tì ságọ́ ara, àmọ́ tó pilẹ̀ rẹ̀ ni pé àṣàsí, spiritual attack, wọ́n ṣàásí wa kọjá àwọ̀ ọmọ lọ dédé, wọ́n lè ṣàṣìyàn. Wọ́n ṣàásí wa kọmọ ọwọ́ mọ̀mọ̀wé, wọ́n ṣàásí ọkọ àtìyàwó kí wọ́n túká, wọ́n ṣàásí wa wípé ká má rojú tu ọ̀rọ̀, gbogbo orú hàn àṣàsí tí wọ́n bá máa ń ṣàsọmọ ènìyàn. Ní tí Yorùbá máa ń lò sírú ẹ̀, oògùn náà ń pò òun náà, ìhà wo ni Islam kọ sí, òun ni ó máa jẹ́ ẹlẹ́ẹ̀kejì. Ẹlẹ́ẹ̀kẹta, òun lo oògùn tá a wá lò láti fi palẹ̀ mọ́ di àdánwò, àbí láti fi ṣe nǹkan kan tí kìí ṣe àìsàn àgọ́ ara. Kọjá lè mọ́ ta, àwárí mọ́ ṣọ́ọ̀bù, àbí wọ́n ní a fi kọ́bì kan, ní pé àwúre ni, àrìnà kóore, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú oògùn tí wọ́n bá máa ń ṣe, ayẹta, àfòràn, ègbé, àfọ̀ṣẹ, pẹ̀túpẹ̀tú, bẹ́ẹ̀ 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 lọ, àtẹ̀yọ́nú náà, òun ni ó máa wá ní ẹlẹ́ẹ̀kẹta tá bára wa sọ. Ṣéyùn náà wà nínú dàwà nínú èdè Lárúbáwá. Ẹlẹ́ẹ̀kẹrin wá ni pé gbogbo yìí tá wá sọ lápapọ̀, àti ìtọ́tọ́ nínú ẹ̀ àti ìtí ọ̀tọ̀ nínú ẹ̀, kí náà fi pèlò oògùn. A máa fókọ̀sì lé àwọn oògùn tá a sọ ìpọ́tọ́, kí ló yẹ ká fi pèlò ẹ̀, torí oògùn lè tọ́ láti ṣe, bẹ̀tí kó kù sọ́wọ́ èlò. Tá oògùn yìí Islam faramọ́, èlò tẹ́ fi pèlò ẹ̀ ní òjò faramọ́. Ń tẹ́ ti torí ẹ̀ pèlò oògùn yìí dáa, a lè ṣe, àmọ́ ń tẹ́ wá fi pèlò rẹ̀ yìí, òun gangan ni problem. Ìyẹn náà tún lè ṣẹlẹ̀, ni mo fi ní gbogbo ẹ̀ dira wọn mú. Èyí tá a sọ lé ní òní pọ̀. Àìsàn àgọ́ ara tí bá máa dani láàmú, Olúwa yọ̀ǹda fún wa láti ṣe ìwòsàn lórí ẹ̀. Kò túmọ̀ yìí pé ìgbàgbọ́ rẹ nínú àdánwò tọ́lọ̀ mú wá ọlẹ̀. Àwọn kan nígbàgbọ́ tí gbàgbọ́ wọn ga débi pé kọ́dà táìsàn bá ń dà wọ́n láàmú, àwọn láwọn ò lo oògùn. Islam ò fojú burúkú wò wọ́n náà, wọ́n wà nínú àwọn tó ti lọ. Àmọ́ ibi tọ́pọ̀lọpọ̀ àfáà Islam tán study Islam, study ọ̀rọ̀ Ọlọ́run, study ọ̀rọ̀ Ànábì, ibi wọ́n dúró sí ni pé ó tọ́ ká ṣe ìwòsàn àìsàn tí bá ń dáni láàmú lágọ̀ọ́ ara. Àìsàn ọpọlọ àìsàn ni. Nínú àìsàn ọpọlọ ló wà kí èèyàn má gbàgbé nǹkan, ẹlòmíì láàrin ìṣẹ́jú kọ̀ọ̀kan ní má gbàgbé gbogbo nǹkan. Oníṣẹ́jú márùn-ún wà, gbogbo mẹ́mórì rẹ̀ pátápátá wọ́n fọ̀mátì ẹ̀ every 5 minutes. Ẹ gbọ́dọ̀ rán létí gbogbo nǹkan. Yóò gbàgbé ìyàwó rẹ̀ gan, pé látàtà ní wọ́n ṣe ní ìyàwó yín nù, ọlọ́mọdé ò ṣẹlẹ̀ sí wa, yín ṣẹlẹ̀ sáwọn èèyàn. Ẹni àìsàn àgọ́ ara ni. Ìwòsàn rẹ̀ nínú ewé ni o, nínú egbò, nínú gbogbo nǹkan bá máa ń lò sí, Islam faramọ́. Ní Islam fi faramọ́ ìsọ̀yè lílò fẹ́ni tí bá máa ń gbàgbé, fẹ́ni tí kìí bá rí nǹkan há. Àbí àìsàn míì lágọ̀ọ́ ara míì náà nínú skin, nínú egungun, nínú wọ́n ṣe ń pè ẹ̀jẹ̀ ara, tí wọ́n bá máa fi fọ ẹ̀jẹ̀, Islam yọ̀ǹda fún wa láti ṣe ìwòsàn. Ẹ̀rí ni pé Ànábì sallallahu alayhi wa sallam, ó ní ma anzalallahu da'an illa anzala lahu shifa. Kò sáìsàn kan tó lúwo fi ránṣẹ́ sílé ayé, tọ́rọ́dọ̀ Ọlọ́run náà láìsàn tí ń wá. Mo fi sọ lẹ́ẹ̀kan pé ẹni bá dọ́lọ́run dó máa wá dààmú pé ọ̀dọ̀ Ọlọ́run ní kíní yìí ti wá. So bó ní ìtúnṣe máa wá dúró níwájú tó wá látọ̀dọ̀ Ọlọ́run pé ò ní ṣe mo fẹ́ withstand the decision Ọlọ́run. Lẹ́nìkan fi ń kọ lórin, ó ní kayfa ashku ila tabibi yamabi
walladhi bi asabani min tabibi. Olúwa lọ́ba tó níwòsàn lọ́dọ̀. Báwo máa ṣe máa complain fún kí ọ̀rẹ́ mi? Dókítà mi tí mo fẹ́ complain fún gangan ló fi kíní ìkàn mi. Àìsàn tí ń ṣe mí òun ló fi kàn mí. Màá tún ṣe wá lọ bá máa complain, ṣé mò ń protest against the decision rẹ̀ ni? Ìyẹn nínú level ìmánì tó ga jù lọ. Èyí tí wọ́n fẹ́ ká practice ọ̀pọ̀lọpọ̀ àwa mùsùlùmí ni pé ká dúró níbi pé oògùn lílò ọ̀dà Ànábì sallallahu alaihi wasallam fúnra ẹ̀ náà sóògùn. Oògùn ìwòsàn tá à ń sọ yìí ni o. Ìwòsàn ara Ànábì sallallahu alaihi wasallam ṣe. Ó sì júwe oògùn fáwọn èèyàn sallallahu alaihi wasallam. Ma anzalallahu da'an illa anzala ma'ahu anzala lahu shifa. Kò sáìsàn tí ó wà látọ̀dọ̀ Ọlọ́run pé oògùn àìsàn yóò lóògùn, gbogbo ayé ń wá oògùn rẹ̀ nísìnyí wọn tí ì rí tí ì rí ni àmọ́ ń bẹ, àmọ́ pé kò sí rárá ó wà. Ọlọ́run ò ní fàìsàn ránṣẹ́, oògùn rẹ̀ náà wọ́n jọ sọ̀kalẹ̀ papọ̀ ni. Ó wá kú ká máa ṣe research, ká máa wá àìmọye àìsàn láti rò pé ò lóògùn tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ìdàgbàsókè nínú ọmọ ènìyàn padà tún jẹ́ àmọ́ ìpè nǹkan báyìí ṣóògùn ẹ̀ tó bá rìn dáadáa ó padà kan oògùn rẹ̀ níbi kan. Nígbà táwọn kan estimate àwọn àìsàn tí ń bẹ láyé disease, wọ́n sọ pé around 20,000 disease, àwọn kan ló jù bẹ́ẹ̀ lọ tí ń bẹ láyé. 22% rẹ̀ nìkan, around 25% rẹ̀ nìkan ni wọ́n ń sọ yìí pé oògùn wà fún ló ṣe cure. Ìyẹn ni pé almost 75% láìsàn tí a ti mọ oògùn ẹ̀ tá a sì wà lérí ìwádìí. Ńlá àwọn doctors, àwọn medical practitioners research ní gbogbo ìgbà kí la tún lè lò fún nǹkan báyìí, kí la tún lè ṣe. Bọ́ Ọlọ́run ò ní fi ránṣẹ́ àìsàn láì fi ìwòsàn rẹ̀ ránṣẹ́ pẹ̀lú ẹ̀. Àwọn àfáà mímọ́ wa ní ó tọ́ láti ṣe ìwòsàn. Àwọn àfáà kan sọ pé ẹ má lò tọ́ lásán, dandan ni ká ṣe ìwòsàn. Dandan ni ká ṣe ìwòsàn pẹ̀lú májẹ̀mú. Ìyẹn ni pé àwọn tán bá láwọn tí ẹ fẹ́ exercise level ìmánì tó ga, ọ̀rẹ́ kọ̀ lọ hospital. Àwọn àfáà tá à ń sọ wọ̀nyí gba ìpẹlẹ́ṣẹ̀ nìyẹn, ó ṣe ní lọ hospital, ó ṣe ní ṣèwòsàn. Wọ́n wá challenge àwọn àfáà. Ìpè ẹ̀yin tẹ́ ní dandan ni ká ṣèwòsàn. Ǹjọ́ tí ẹ dájú pé òsàn yín ọ̀ṣẹ̀? Ǹjẹ́ ṣé gbogbo oògùn tá a máa ń lò náà ní ṣiṣẹ́ ni? Àwọn àfáà wa fèsì wípé kì í ṣe gbogbo oògùn ni kì í dájú o. Àwọn oògùn kan ń bẹ àmọ́ dájú pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run ní pé yóò ṣiṣẹ́. Ìwádìí ìmọ̀ ọmọ ènìyàn dàgbà débẹ̀, nínú orí Ọlọ́run náà sì ni mọ̀ tá a gbọ́dọ̀ dínà yẹn. Wípé yóò ṣiṣẹ́ àfàìlò pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run. Nítorí wípé oúnjẹ tá à ń jẹ tá a fi ń ṣògùn ebi, bákan la ṣe gbàgbọ́ wípé àfàìtì jẹ́ láìyó tá a bá jẹ́ ààyò. Bákan la ṣe gbàgbọ́ wípé àfàìmọ́mi láì rẹ̀ ń gbẹ tá a bá ti mú ààrẹ ń gbẹ. Ọlọ́run ní rẹ ni ló ń gbẹ kì í ṣomi. Olúwa ní yó ni kì í ṣoúnjẹ tá à ń jẹ. A lè jẹun ká mọ̀ yòó tọ́lọ́run bá fẹ́ kí ó ṣẹlẹ̀ sí yẹn, ó ṣẹlẹ̀ sáwọn kan bẹ́ẹ̀ nínú tàn rí. Tọ́lọ́run fi ṣèbáwí fún wọn. Yóò mumi nínú àwọn tó bú Ànábì sallallahu alaihi wasallam Mẹ́kà. Gbà tọ́lọ́run fẹ́ parẹ́, omi lọ́lọ́run dẹ̀ sí, òǹgbẹ lọ́lọ́run dẹ̀ sí. Ń wá mumi, ń pé ẹ bá ń gbómi wá, ibẹ̀ ló kú sí. A lè mumi kọ́mọ rẹ̀ ni ló ń gbẹ. A lè wọnú náà kọ́mọ jò ni. Ṣẹlẹ̀ sí Ànábì Ibrahim alayhi salatu wasalam. Àṣẹ tí ń ṣe lára gbogbo kíní wọ̀nyí àtọ̀dọ̀ Ọlọ́run ní ti wá. Sábàbí làwọn kíní wọ̀nyẹn tí ń bẹ níta, táṣẹ tí ń ṣiṣẹ́ nínú wọn ń bẹ nínú. Ọlọ́run wá lẹ àṣẹ mọ́ sábàbí ń gbà mí pẹ́kípẹ́kí wípé tá a bá ti jẹun ká máa yó. Àmọ́ tí ń yó wa gangan kọ́ ló ń jẹ. Láàfin rẹ̀ ni tí ò jẹun tí ń yó. Ṣẹlẹ̀ sí Ànábì Muhammad sallallahu alaihi wasallam, innama yut'imuni rabbi wa yasqin. Tí ò ní jẹun fáìmọye jọ. Àwọn kan fẹ́ farawé, ó ní ẹ má farawé mi o. Ó ní bí ti ń jẹ tèmi tẹ́mọ̀, Olúwa mi ń fún mi jẹ. Ayé ń sọ̀kalẹ̀ láì jẹun. So ìwòsàn máa sọ̀kalẹ̀ látọ̀dọ̀ Ọlọ́run ọba. Bẹ̀tì nígbà míì Olúwa lè dára kó ní pẹ́kípẹ́kí kí ìwòsàn yẹn lẹ̀ mọ́ nǹkan tá a fi ṣe ìwòsàn yẹn, bóyá ewé kan, àfàìtì ìlú ewé yẹn, ìwòsàn sọ̀kalẹ̀ pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run. Àwọn àfáà náà ní tá a bá ti rírú oògùn bẹ́ẹ̀ tó ti yanjú pé eléyìí àfàìtì ìlò, kẹ́nìkan mọ̀ ṣe rẹ̀ léṣe kó lóhùn ní lóògùn. Ṣèbọ́lọ́ ní wala tulqu bi aydikum ila tahluka. Ẹ mọ̀ ara yín lè mọ̀ làálàá sí ẹ̀mí ara rẹ̀, mọ́ para rẹ̀ run. Ṣèbọ́lọ́ náà ló pàṣẹ bẹ́ẹ̀. Tá a sì ṣe é lófin fún gbogbo ẹni òǹgbẹ́ǹgbẹ́ tó ti wá dojú ikú tó wá rómi tó wá lò ní mú títí tó bá fi kú bẹ́ẹ̀, Islam lòdì sí.
ẹni tó wá rẹ̀ náà tó rógùn táwọn dókítà sì ń sọ pé kí ni experience wa náà nínú fíìdì yìí tí ó fi júwe pọ́ dájú pé ó rí ìwòsàn kò ní rárá sẹ́ irú ẹni bá ní rárá yẹn náà ẹjẹ́ á sì ṣìṣirò ẹni tó mọ̀ parẹ́ wala tulqu bi aydikum ila tahluka dandan ní kálógún tó bá ti jẹ́ sí pé oògùn yẹn ó dájú pé yóò ṣiṣẹ́ pẹ̀lú ìbámu pẹ̀lú ìmọ̀ tí mọ̀ fìdí ẹ̀ múlẹ̀ bẹ́ẹ̀. ẹlẹ́ẹ̀kejì ni pé tó bá tún lọ jẹ́ pé àìsàn tí ń dà wá láàmú àìsàn kan ni tí ó lè gbẹ̀mí mọ́jẹ̀mú táwọn àfáàní ní fi sínú tó bá jẹ́ àìsàn tó lè gbẹ̀mí oògùn rẹ̀ dẹ̀ tún wá wà tó dájú pé yóò ṣiṣẹ́ dandan ni kó lo oògùn. ẹlẹ́ẹ̀kẹta òun wá ní pé tó bá lọ jẹ́ sí pé àìsàn yẹn tún wá jẹ́ àìsàn tí ìmọ̀ ràn kódà bí ó lè gbẹ̀mí ìmọ̀ ràn ìmọ̀ látọ̀dọ̀ ẹnìkan ó tún lè affect ẹlòmíì tún lè contract rẹ̀ kí wọ́n tó wá kọ́kọ́ mú primarily kọ́ wá lò ní lóògùn ó fẹ́ kó báwọn ẹlòmíì ó fẹ́ fi tiẹ̀ bá tàwọn ẹlòmíì jẹ́ kódà ìwọ nímọ̀ lóògùn nìyẹn àwọn tí ọ̀wá ní nǹkan tí Islam dẹ̀ provide fáwọn kó tọ́kàn sí ìwòsàn. so látara bẹ́ẹ̀ àwọn òpin ní pé dandan ni ká ṣe ìwòsàn èmi náà sì rò pé ọ̀rọ̀ tí wọ́n ní dáa púpọ̀ tí ẹ̀ tó lásìkò wà yìí táìsàn ti kálé tó ti kákó ayé ò rí báyìí tẹ́lẹ̀ fẹ́ni bá máa yẹ ìtàn wò dáadáa. wọ́n ní dókítà kan ó wá lásìkò Sayyidina Umar radiyallahu ta'ala anhu ó wá sí Madina ó wá láti ilẹ̀ Rome tàbá nílẹ̀ Rome àmì ní ilẹ̀ Byzantine àwọn lajú àwọn náà advance ńgbà náà àwọn ní bíi West tòní kí wọ́n wá sí Africa as a medical doctor láti wá practice ó wá ṣe ń ta lè pè hospital clinic ó ṣì nígbà náà ó wá ṣe àwọn èèyàn yọjú kò sí sale kò sí market ó wá padà ń lọ bá Khalifa Ànábì sallallahu alaihi wasallam ṣẹ̀ṣẹ̀ kú nígbà tá à ń sọ yìí ní kí n pé àsìkò Umar ó lóyún kò sọ́jà ẹ̀yìn ìṣàìsàn lu yìí ní kò sáwọn aláàárẹ̀ púpọ̀ tó nǹkan òun kàn wà ń bẹ̀ yẹn kò sẹ́ni tí ń consult òun Sayyidina Umar ní àṣírí wa ló tí mọ̀ nahnu qawmun la na'kulu hatta najua àwa jẹ́ ìjọ kan àì jẹun for fun àì kàn jẹun torí pé à ń panu àṣàkáṣà ń fi panu kò sí tí ń jẹ́ panu ẹni ebi bá ń pa kó jẹun la na'kulu hatta najua a kì í jẹun àfi tébi bá pa wá tààrà kò sófin pé mẹ́ta ló gbọ́dọ̀ jẹun lójúmọ́ ta ní sófin fún ọ tébi ó bá pa ó má jẹun tébi ó pa mí látàárọ̀ kí ló tó fẹ́ jẹun tébi bá ti pa ọ jẹun torí ìlàjì àìsàn fáàkì àwọn kan ní ju ìlàjì lọ ọ̀pọ̀lọpọ̀ àìsàn tí ń yọ wá lẹ́nu lágọ̀ọ́ ara inú oúnjẹ ní ti ń wá bọ́ bá ṣe rí bí kọ̀ǹtrólù oúnjẹ rẹ sí ló ṣe rí bí kọ̀ǹtrólù àlàáfíà rẹ sí. ó láwa mójútó àlàáfíà wa níbi nǹkan jíjẹ a kàn kì í jẹun lásán bẹ́ẹ̀ ẹni tí mo jẹun ẹ̀kan lójúmọ́ ń bẹ náà nígbà náà oúnjẹ tó kọ́mọ́ jù nígbà tá à ń sọ yìí oúnjẹ méjì lójúmọ́ ni lásìkò àwọn Ànábì sallallahu alaihi wasallam wọ́n jẹ tààrọ̀ wọ́n jẹ ti àṣálẹ́ khalas concept oúnjẹ ẹ̀mẹ́ẹ̀ta yìí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé wá fún wa láti ìlú èbó ni àwa kì í jẹun hatta najua àfi tí bíbá tó pa wá onífà ìdá akalna tábà tí wọ́n ń jẹun yẹn náà lánàá ṣùgbọ́n àwọn àìjàjẹ lé àìjẹun débi tá à nílé mímọ́ níbi tá à ti ń jẹun táwa aranjú báyìí àti dìde gan wàá ṣòro fẹ́ lómi àìjẹun pa làákàyè àìjẹun pa ẹ̀mí làlàáfíà fi tó lára wa lóòfin rẹ́ni tó mọ̀ wòsàn bọ̀rọ̀wọ́ dókítà. So scenario ayé ìgbà náà láti implement ẹ̀ nísìnyí ó rọrùn láti rẹ́ni tí ẹ pé bóyá ẹ̀kan péré lọ́rẹ̀ rí láyé rẹ̀ ọ̀pọ̀ dáadáa nínú tàn tẹ́ mọ̀ pé wọ́n ní àáfàá báyìí àbí ẹnìkan báyìí nǹkan kan kọ̀ rẹ́ rí ó sì lo 70 years láyé àfijọ́ tó fẹ́ kú láàárẹ̀ díẹ̀ kan ṣe ló fi bọ́ ẹ tẹ́ mọ̀ pé irú wọn ò ní di hospital rẹ́kẹrẹ́kẹ́ kọ́ wá pọ̀ kí ni pharmacy àti clinic wà lọ́tún wà lósì gbogbo àdúgbò àti gbogbo ìlú tọ́ra ìsàn wọn ọ̀pọ̀ tó bẹ́ẹ̀ ń gbà náà gbogbo ìlú kan ó lè jẹ́ dókítà kan ní ó wà ń bẹ̀ dókítà àwọn ẹ̀kọ́ kan náà làwọn èèyàn máa lọ́dọ̀ ẹ̀ láti ìlú kan ó tún lè lọ ìlú míì ó tún lè lọ ìlú míì torí wọn nídìí ẹ̀ tó nǹkan ní gbogbo ìlú tó advance nísìnyí bẹ́ẹ̀ bá ti ń rí supermarket kéékèèké lẹ́ẹ̀mọ̀ rí pharmacy lẹ́gbẹ̀ẹ́ wọn supermarket pharmacy ẹ̀ ti mọ̀ pé bá ti ń jẹun kó kú ni jẹun kó wá wòsàn so láti wá gbé irú scenario ayé ìgbà náà wá sáyé tiwa nísìnyí táìsàn ti pọ̀ láti sọ fáwọn èèyàn pé àti wá wòsàn ò ṣe dandan fatiwa yẹn lè díẹ̀ àdẹ̀tì àti gbé sínú context tí kò ṣe déédéé rẹ̀
ẹ rí i pé àwọn àfáà tí wọ́n ti lọ tẹ́ bá wo àwọn tírà fíkíù wọ́n mọ̀ sọ pé nínú tí ó ṣe dandan fún ìyàwó lẹ́tọ̀ọ́ láti gbà lọ́dọ̀ ọkọ rẹ̀ tán bá ń kà wọn kì í ka expenses medical expenses rẹ̀ wọn ní kà sí ìyẹn ni pé ó lè rẹ̀ ìyàwó fọ́kọ láti ṣètọ́jú ìyàwó àbí náwó ìwòsàn ìyàwó wọn ni ó ṣe dandan àwọn òkè irú ọpọlọ olélẹ́yìí tí wọ́n dájú débẹ̀ ni gbọ́dọ̀ ṣe ń júwe Islam yìí àìsàn ọpọlọ lásìkò wọn lọ́fà àwọn kan yìí náà ń sọ pé ó ṣe dandan fọ́kọ láti gba ọmọ ọ̀dọ̀ fún ìyàwó wọn á ní kò ṣe dandan láti tọ́jú ìyàwó mẹ́díkálì èwo làwárò kò ṣe dandan jù nínú méjèèjì lé ní so àìsàn ní ọ̀pọ̀ lásìkò wọn ní òjì ń rò báwa ti ń rò kọ́lọ́run fún wa lálàáfíà so bí táwa dúró sí ni pé dandan ni láti lo oògùn láti tọ́jú ara nígbà tó bá dájú pé oògùn yìí máa ṣèwòsàn kìíní yìí tó sì jẹ́ pé àìsàn tí ń dọ̀ láàmú àìsàn tó lè gbẹ̀mí ni àbí àìsàn yẹn lè ran ẹlòmíì dandan ni ká wá wòsàn yẹn Ànábì sallallahu alaihi wasallam ní tàdáwà ó ní ẹ ṣe wòsàn ẹ máa lo oògùn ibadallah ẹ̀yin ẹrúsìn Ọlọ́run àṣẹ l'Ànábì pa wọn àbí bẹ́ẹ̀ kọ́ ìpìlẹ̀ tá Ànábì bá sì pa wá láṣẹ ni pé ká máa interpret ẹ̀ pé dandan ni ká follow àṣẹ wọn àti pé Ànábì sallallahu alaihi wasallam ní la darara wala dirar wọn kò bá àwọn ẹlòmíì táìsàn tí ń dọ̀ láàmú bá lè affect ẹlòmíì dandan ni kó ṣe wòsàn rẹ̀ àmọ́ dúdú ẹ̀ pẹ̀lú májẹ̀mú gbogbo ẹni tí ó bá lóògùn pẹ̀lú májẹ̀mú ni pé má nígbàgbọ́ wípé oògùn fún rẹ̀ lè dá iṣẹ́ ṣe gẹ́gẹ́ bá a ṣe sọ lẹ́ẹ̀kan ìgbàgbọ́ rẹ̀ kò gbọ́dọ̀ rọ̀ mọ́ àtewé o àtegbò àti gbogbo tá a fi ṣèwòsàn oògùn ara là ń sọ lénìí nígbà ẹ lọ wá ewé kínní ewé làpálàpá ẹgbó kọ wá ti fọkàn sí i pé tọ́ bá ti gbó tẹ́ bá ti gbé mu àbí tẹ́ bá ti fi síbi tán ní ọ́fíìsì nì ń ti ń ṣe ọ́ lágọ̀ọ́ ara òun gbọ́dọ̀ kínní yẹn ní í ṣiṣẹ́ Ọlọ́run ní í ṣiṣẹ́ ń bẹ̀ so oògùn ẹ̀ ń tà lò yẹn ewé àtegbò oògùn tá a ṣe sábàbí lásán ni ìwòsàn àtọ̀dọ̀ ní ti wá Ànábì Ayuba alayhi salatu wassalam ńgbà tọ́rẹ̀ Olúwa fẹ́ dá wa lẹ́kọ̀ọ́ wòsàn láre àṣẹ lọ́lọ́run ó pa pé ó yá lálàáfíà yóò sì dìde lẹ́ẹ̀kan náà yóò lálàáfíà láì ní ṣẹ̀ṣẹ̀ ní ẹ̀yà mu omi kan ṣe kinní kan lu ewé kan lu egbò kan èyí ṣe tọ́lọ́run tó wá ní òrùkódùbì ríjìlìkà hadha mughtasalun baridun wa sharab ó wá pa Ayuba láṣẹ pé ó yá fi ẹsẹ̀ lulẹ̀ omi tó bá jáde nì omi ń mú fi wẹ̀ ó lálàáfíà ó sì ṣe ó sì lálàáfíà kí ló tó nídìí omi Ọlọ́run fi dá wa lẹ́kọ̀ọ́ ni pé láti lo devices àbí láti lo àwọn material kan fi wá ìwòsàn látọ̀dọ̀ Ọlọ́run kò sábúrú mẹ́ in tá fi wá ìwòsàn àtàwọn májẹ̀mú rẹ̀ a máa sọ nínú àwọn episode tí ń bọ̀ ìyá bẹ́lọ̀n ẹnu wọn tí aríwì náà kó jẹ́ wúlò fún wa láyé kó jẹ́ wúlò fún wa lálùkìyámà kó má ṣe wá lẹ́ni àná gbogbo aláìsàn tá a ní pátápátá nínú ẹbí nínú ará nínú ọ̀rẹ́ ọlọ́mọṣàbà wò wọ́n sàn gbogbo wa náà aláìsàn ni wá ní tí kálukú ń gbé káàkiri nínú ara kọ̀ mọ́ odijọ́ tán bá tó kà á fún lọ́ọ̀sìpítù pé ṣé ọmọ pé nǹkan báyìí ń ṣe nǹkan báyìí ṣe nǹkan báyìí ń ṣe àfẹ́ni Ọlọ́run bá wòsàn ọlọ́mọṣàwò gbogbo wa sàn ó ọlá ti tóbi Ọlọ́run ọlá àánú Ọlọ́run subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillahi rabbil alamin.